nípa kíkọlóminú àti gbígbógun ìwà ipá lòdì sí àwọn abilékọ àti àwọn ọ̀dọ́mọbìnrin. Àwọn tí ọ̀rọ̀ náà kàn ti pè fún ìbáṣepọ̀ tí ó dán mọ́rán pẹ̀lú àwọn ilé-iṣẹ́ ìjọba, àjọ ẹ̀sìn àti àwọn adarí ìlú láti kojú àwọn ìwà bẹ́ẹ̀ àti láti ṣe agbátẹrù àwùjọ tí ó láàbò. Wọ́n pe ìpè yìí níbi ìpàdé àwọn tí ọ̀rọ̀ náà kàn tí ó wáyé ní Center for Women Health and Information pẹ̀lú àtìlẹ́yìn láti ọ̀dọ̀ Ford Foundation ní ìpínlẹ̀ Ògùn. Akọ̀ròyìn wa ní ibi ìpàdé náà tí ó wáyé ní GRA Ìjẹ̀bú Òde ń jábọ̀, ẹ gbọ́ láti ẹnu rẹ̀ sí. Àkòrí àpérò náà ni àjọṣepọ̀ tó lè ṣe àlékún ìgbógunti lílo ìwà ipá lórí àwọn ọmọbìnrin ní ìpínlẹ̀ Ògùn. Àwọn alẹ́nulọ́rọ̀ bójú wo ipa pàtàkì tí gbígbé ìgbésẹ̀ akin lápapọ̀ lè kó láti dẹ́kun ìpèníjà lílo ìwà ipá lórí àwọn obìnrin àti àwọn ọ̀dọ́mọbìnrin lọ́nà tí àwùjọ yóò sì wà ní àlàáfíà. Àpérò yìí ni ibùdó tó wà fún ọ̀rọ̀ ìlera àti ìròyìn fún àwọn obìnrin SEWIN pẹ̀lú àtìlẹ́yìn àjọ Ford Foundation ṣe onígbọ̀wọ́ rẹ̀. Àpérò náà ló ṣàkójọpọ̀ àwọn adarí ẹ̀sìn àti àwọn adarí ìlú káàkiri ìpínlẹ̀ Ògùn láti gbé agbára wọ ìpolongo ìgbógun ti ìfìyàjẹni láàrin takọtabo. Lára kókó ayẹyẹ náà ni ṣíṣe àgbékalẹ̀ lílo ìlànà ẹ̀sìn ní èròǹgbà láti ṣètọ́ni fún àwọn ibùdó ìkọ́ni tó jẹ́ ti àwọn ẹlẹ́sìn láti wá ojútùú àti dídènà fífi ìyà jẹ àwọn obìnrin àti ọmọdébìnrin, àti ṣe àtìlẹ́yìn fún ìwà ọmọlúàbí, ìrẹ̀lẹ̀ àti ìpèsè ààbò nípa lílo ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ìjíròrò tún bójú wo àwọn ìlànà ìṣẹ̀ǹbáyé tó ṣègbè lẹ́yìn fífi ìyà jẹ àwọn obìnrin àti ọmọdébìnrin. Ìfìyàjẹ àwọn obìnrin is the main concern of this program. Kí la ṣe máa bá wọn ṣe tó jẹ́ pé ìfìyàjẹ àwọn obìnrin á dínkù ní àárín wa. Ẹni tó ṣagbátẹrù ètò náà, Dókítà Ayẹni Olúrọ́pò, pẹ̀lú àwọn akópa yòókù tẹnumọ́ pàtàkì lílo àgbájọwọ́, ìlanilọ́yẹ̀ àti gbígbé ìgbésẹ̀ akin lè kó láti fòpin sí àwọn ìwà ipá láàrin ìta. Ètò tí àwọn SEWIN ṣe yìí ni ó ń fún wa ní ẹ̀kọ́ lórí pé àwọn àṣà àti ìṣe wa tó yẹ pé kò ṣe àǹfààní sí àwọn obìnrin, tó yẹ pé ó mú ìpalára wá fún àwọn obìnrin ní àwùjọ wa. Bí gbogbo wa bá jọ pawọ́pọ̀ mọ́ iṣẹ́ yẹn ní ṣíṣe, bí gbọ́dọ̀ gbìyànjú láti lè tọ́jú ọmọ, má dúró de ọmọ ọ̀dọ̀ láti wá máa bá ẹ tọ́jú ọmọ rẹ. Kíní yìí ti wà tipẹ́ ṣùgbọ́n pẹ̀lú sẹ́mínà yìí àti tá a ti ń ṣe àti tí ìjọba ń ṣe àti gbogbo, mo ní ìgbàgbọ́ pé àyípadà rere máa wà láti fún ìgbésí ayé rẹ àwọn obìnrin wa bí a ti ń tírìtì wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́